lè ṣe tó lè fi yí orúkọ ẹ padà sí rere lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà òun náà ní regional system kó o jókòó tí kò ṣàyàkọ́ pé regional system ó gbọ́dọ̀ ṣe lójú ayé ẹ báyìí ní regional system ó gbọ́dọ̀ ṣe lójú ayé ẹ ìkẹyọ kan tó yẹ kó jókòó tì nìyẹn òun ló ń ṣe pósítà játijàti ló ń ṣe gbogbo owó tó ń pín rédèrèdè ló ń ṣe bó ṣe ń pín owó sí lórúkọ ẹ ń bàjẹ́ sí. àwọn ọmọ Nàìjíríà ló yẹ ká máa fún rere ẹ àwọn ọmọ Nàìjíríà ló yẹ ká máa pariwo iṣẹ́ rere tó ṣe declare regional system dé ká fúnra wa ṣe nǹkan wa dé ká kó security jọ fúnra wa dé ká build the country wa fúnra wa dé ká build the state wa fúnra wa kí yíbo lọ build the state kọ́ lọ build ọ̀dọ́ tiwọn káwọn ọmọ Yorùbá náà build ọ̀dọ́ tiwa kò sí ọ̀rọ̀ yìí pé wọ́n á parọ́ fáwọn èèyàn pé ẹ lè máa pariwo Yorùbá nation ẹ̀yin àti sábà fẹ́ máa pariwo Yorùbá nation játijàti bèbí ti ṣẹ́jú ayé ìgbà tẹ́ ń pariwo Yorùbá nation ẹ ó ti kọjá Yorùbá nation kọ̀ọ̀kan work from anywhere kí kálukú yín lọ wábì kan jókòó sí nǹkan tó necessary jẹ́ ká pariwo regional system kí Tinubu fún wa regional system ká lè máa dá òfin tiwa pa ká lè máa dáṣẹ tiwa pa òun náà sì ní pírẹsidẹ́ǹtì mò ń sọ mo dẹ̀ tún tẹnu mọ́ ọmọ yín ló wà ń bẹ ìsìn o Tinubu ló wà ń bẹ ìsìn o mo tún tẹnu mọ́ pé jẹ́ ká pariwo regional system kó declare everybody kí everybody ló máa ṣèjọba ẹ̀ òun náà sì ní pírẹsidẹ́ǹtì ẹ ní sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọmọ Chukwuemeka bá wá di pírẹsidẹ́ǹtì ẹ wà á kóra ẹ jáde ṣé mo máa pariwo regional system mú báyìí mo bèrè ni ọmọ bẹ́ẹ̀ kí lórúkọ ẹ̀ Àtíkù bá di pírẹsidẹ́ǹtì ní ìsìn ẹ wà bá pariwo kí tiẹ̀ fún wa ní regional system Ògún ló máa pa yín ẹgbọ́n tí mo wí Ògún ló máa pa yín dànù tẹ́ bá pariwo kankan tí Tinubu bá ṣe báyìí tẹ́ ẹ̀ sọ̀rọ̀ kankan tó jẹ́ pé rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ òṣìlẹ̀ ń ṣe orí burúkú ni gbogbo yín ṣe kiri yìí tí gbogbo yín máa jẹ lẹ́ ń wá gba nǹkan gidi jáde lọ́wọ́ Tinubu tí Tinubu fi páàkì lóòdù tó fi lọ tẹ́ ẹ bá jáde tí Obi bá di president àbí Àtíkù àbí whatever anybody Ògúnláka ayé ló máa fi ẹ̀jẹ̀ gbogbo yín tọmọtọmọ yín ló máa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ ni mo sọ mò ń pariwo nísìn Tinubu wà ní president yìí sọ ọmọ Yorùbá ni kẹjẹ ká pẹnu pọ̀ ká béèrè kan gidi lọ́wọ́ ẹ̀ ń ṣe dátidàti káàkiri torí owó tó ń fún yín ó tẹ́ yín lọ́rùn kí a bá ṣe dátidàti kiri ohun tó máa fún yín owó tó máa fún yín tó máa tán ẹ máa ṣe tí Tinubu bá kúrò ní pírẹsidẹ́ǹtì ìtẹ́gẹ́ rẹ̀ rí ojú yín máa rí ibi tí Tinubu bá kúrò ní pírẹsidẹ́ǹtì ojú yín máa rí ibi ni mo sọ ojú yín yẹn ó máa rí ibi. ẹ máa ń parọ́ tí Tinubu bá kúrò ní pírẹsidẹ́ǹtì kí nìkan lẹ́lẹ́tẹ̀ gbà lọ́wọ́ Tinubu ìwọ̀nba just 13 months tó kù yìí àbí 14 months tó kù yìí òòrùn tó kù sókè ó ìtò aṣọ gbogbo wa ń gbẹ ìwọ̀nba 13 months tó kù fún Tinubu yìí òòrùn tó kù sókè ó ìtò aṣọ gbogbo wa ń gbẹ Tinubu bá dìgbìlẹ̀ àdíjọ́ sí sẹ̀mùsì atẹ́gùn àlàáfíà máa fẹ́ sí gbogbo wa pápátá. bẹ́ẹ̀ ànípọ̀tẹ̀ lè declare regional government gan láàrin 13 months tó yẹ máa take effect gidi babala effect. ẹ máa ní pé gbogbo àwọn Fúlàní máa sọ wá gbẹjẹmọ̀ràn ọwọ́ ni gbogbo wọn máa sọ wá gbẹjẹmọ̀ràn ọwọ́ wọn ni àwọn àníkẹ́lẹ́ máa ṣe propaganda káàkiri Yorùbá nation káàkiri kẹ́lẹ́ máa pariwo Yorùbá nation orí burúkú káàkiri. queen ẹ máa wọ́n káàkiri. bẹ́ẹ̀ ni queen ẹ ó rú máa kókó tọ́wọ́ yẹn opposite máa kókó yẹn níbi other side wọ́n máa ń pè bẹ́ẹ̀ yàgò ti gbàgbé wọ́n máa ń pè bẹ́ẹ̀ níbi kátó gbọ́ tọ́mìlán bridge níbi Èbúté Mẹ́ta ta ló lè rán mi létí orúkọ bẹ́ẹ̀ olórúkọ kan tó máa ń pè wọ́n máa ń gbá bọ́ọ̀lù ní sáìdì bẹ́ẹ̀ báyìí ṣe rí lẹ́gbẹ̀ẹ́ àwọn Fúlàní tó ń tọrọ owó ń bẹ̀ wọ́n máa lé ní 7,000. irú bẹ̀yẹn sì òfin ló máa dè wọ́n mọ́bi tó wà. wọ́n fi wọ́n lẹ̀ wọ́n òwò bẹ́ẹ̀ o. Is your Warren Shoki king?
no kò ń ṣe oko area yẹn regional system other side níbí báyìí mò ń sọ reset the brain everybody. reset èbúté mẹ́ta mò ń sọ mà. I reset the brain mo sì everybody. máa rántí major bus stop ní kẹ́tógun tọ́mẹ́lán bridge òun lè máa kọ́kọ́ kàn is a major bus stop ẹni tó bá lè rántí ẹ̀ mo ti gbàgbé orúkọ tó máa ń pè ká tó gun bridge yẹn gbọ̀ngbọ̀n báyìí ni wọ́n máa ń pè bẹ̀yẹn lórúkọ kan mo ti gbàgbé is an English name. So ṣe rí ibi bẹ̀yẹn lọ gbogbo lẹ́ẹ̀kọ́ wó Sanwó-Olú fi àwọn Fúlàní lẹ́ẹ̀bẹ̀ ó lọ́n disturb àwọn ọmọ Yorùbá tó wà ní other side tó kọ́lé tó mẹ́kì tó ń jẹun tó ń pẹja jẹun ó fáwọn tó ń tọrọ owó lẹ̀ and this thing is something very kó ti ń ṣẹlẹ̀ kò ń ṣe ní ló ti ń ṣẹlẹ̀ ẹ máa fi àjà àwọn ọmọ onílùú ẹ máa ràn àwọn aráàta lọ́wọ́ tó ẹ̀ mọ̀ ẹ́ sọ pé tó bá máa ná kò ń ṣe Adékúnlé sà ṣe rí níbi Adékúnlé yẹn tẹ́ bá lọ wájú pípẹ́ fẹ́ lọ gun tọ́mẹ́lán bridge ó níbi kan tó ti máa ń bí ìyẹ̀pẹ̀ báyìí ni tó ti ń gbá bọ̀ very very popular area ti gbàgbé orúkọ tó ń pè bẹ́ẹ̀ mo sì máa rántí tá a bá ń sọ̀rọ̀ wa lọ so it's just unfair opposite máa wò kó ló wà apàbẹ̀ ni wọ́n kọ́ estate tó kọ́ LS kìíní kan tó kọ́ síbi bẹ̀ it has always been like this tó yẹ pé wọ́n ti manipulate àwọn Yorùbá so Yorùbá ẹ máa jí ni o ẹ máa jí èmi gọ́ọ̀mì support Àmọ̀tẹ́kùn yẹn Adékúnlé wà kátó gbé tọ́mẹ́lán bridge kò ń ṣe Adékúnlé sà after Adékúnlé níbẹ̀ yẹn ṣe rí ibi tẹ́ máa Agnes ibi tó ti ń gbá bọ̀ yẹn Agnes kò ti padà sẹ́yìn Ro Park kò ń ṣe Ro Park bàbá wọn tó bá síbílẹ̀ kan tó ń sọ̀rọ̀ nípa Àmọ̀tẹ́kùn tí Fúlàní bá jọ ènìyàn tó bá ń gbà mú mo béèrè ẹjọ́ tó bá yẹ pé àti inú ìwé òfin pé anybody ò tí ò bá kí ń ṣara wa o irú yẹn sì láti ṣe mọ́kànlélkan wípé ọmọ Yorùbá ló ní kinní ọmọ South West ló ní ọmọ Èkìtì lè join ni ẹ ọmọ kìnìkan lè join ni àwa la ní nǹkan wa ìwọ tó ò bá kí ń ṣe ọmọ South West tó bá join Àmọ̀tẹ́kùn tó bá ti mú ẹ ikú ni o straight ò ní join òfin ti wà kọ́yẹ̀ mú mi kọ́ mú mi nílẹ̀. tó bá lè gbá wọn mú ikú ní sírètì kò sí pé ẹ máa gbé lọ kóòtù wọn kọ sínú ìwé òfin wa gàdàgbà ìwọ tó o bá kí ń ṣe ọmọ bíbí South West tó o bá join Àmọ̀tẹ́kùn kò yẹ ṣe pé wọn máa gbé ẹ lọ kóòtù ikú ní sírètì bàbá gbogbo wọn tó jẹ́ Fúlàní àbí tó tí ì ń ṣe ọmọ South West gbogbo wọn ló máa left jáde tọ́lọ́ ti mọ̀ pé tó máa gbà wọ́n mú ikú lè rè ṣe kò sí nǹkan tá a lè dá ṣe tá a bá ní òfin tó di ìlú tá a wà yìí àwọn ọmọ ìlú yìí wọ́n ya wèrè ju màálùú lọ hello àwọn ọmọ òyìnbó wọ́n ya wèrè ju màálùú lọ òfin ló di everybody ìjẹ́ gbọ́ mi òfin ló tẹ bá rẹ̀ lómi bàbá mi 30 náà ní kó sá 30 náà ní kó sá tó bá sá eré kọjá lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n lọ gbé sálẹ́sà ńlá kan sí mọ́tò wọ́n wá sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ yín báyìí wọ́n ti mọ̀ pé ibi síbì wọ́n á kàn mọ̀ọ́mọ̀ fẹ́ sátátì yẹn ni o wọ́n mọ̀ọ́mọ̀ ṣe wúú kẹ́rù lè bà yín wọ́n ní sáájú 30 lọ òfin ni tó lọ́mọ̀ gbèsè rèé tó bá ju 30 gbèsè rèé wọ́n ní lé ẹ òfin ni kò sí ọmọ tí ò fẹ́ japò kíì kò sí ọmọ tí ò fẹ́ ja wèrè kò sí ọmọ tí ò fẹ́ máa wùwà gánrangànran ṣó yẹ yín òfin ni àìmá sí òfin ní Nàìjíríà ló jẹ́ kèmí àti yín ṣìwàwù àìmá sí òfin ní Nàìjíríà ló jẹ́ ká lè yàgbẹ́ síbi tó bá wù wá àìmá sí òfin ní Nàìjíríà ló jẹ́ kèmí àti yín máa jàgbàdo àwùgbàwù tá máa dùn ṣùkú ẹ̀ sílẹ̀ àìmá sí òfin ní àìmá sí òfin ní Nàìjíríà ló jẹ́ kéèkó rùn tó yẹ yín ló jẹ́ kéèkó rùn bíi mọ́ṣúárì àìmá sí òfin ní. ó yẹ kó rùn gidi ni o ibi tí mò ń sọ yẹn màá lọ wá ń sìn ending Lagos street níbẹ̀. mo ń sọ ọmọ tó tẹnu mọ́ kí Tinubu tó wọlé ni mo ti ń sọ̀rọ̀ yìí mo tún sọ ọ́n sí 9 minutes mo tún ti ń sọ̀rọ̀ yìí o 9 minutes Ọlọ́run ṣe mo ń ṣe recording ọ̀rọ̀ mi lọ́wọ́ 9 minutes mo tún sọ̀rọ̀ yìí ó kù ọdún kan gbáko fún Tinubu ẹ jẹ́ kí gbogbo wa pẹnu pọ̀ kí Tinubu fún regional system
ká lè ní Entry ìwé Lagos òfin títí State. wa ní Ilé Southwest. ijó ló wà ń bẹ̀ by third Ká lè ní mainland. ìwé òfin títí wa ní Southwest. Die minute ni mo tún sọ̀rọ̀ yìí o. Die minute mo tún sọ̀rọ̀ yìí o. Kí Tinubu declare regional system. Àbí? Die minute mo ń ṣe recording ọ̀rọ̀ yìí sílẹ̀. Èyí tí mo sọ kí Tinubu tó di president ó wà lọ́wọ́ mi. Mo tún sọ ǹsìn òrùn tó kù sókè ó tú aṣọ Tinubu gbẹ. Tinubu bá declare regional system kò ná lẹ́nìtìn. Gbàgbé ẹni tí ó dìtẹ̀ àwa máa dúró. Ọmọ Yíbò máa dúró tiẹ̀. Kò sẹ́nibọ̀dì ọmọ Haúsá nìkan lè má fẹ́ dúró tiẹ̀. Kò sọ́mọ Yíbò tí ò ní dúró tiẹ̀, kò sọ́mọ Yorùbá tí ò ní dúró tiẹ̀. Èyí tó fi ń ṣe pósítà ròdù játijàti tó ń há owó tó ń ṣòwò lábàṣà yẹn kò káyé. Declare regional system. Orúkọ rẹ̀ ò ní parẹ́ for life. Kò sí pé ipò wọn o, ebi ń pa wá o, ọ̀fun máa ń gbẹ wá Tinubu, kò sí yẹn mọ́. Atẹ́gùn àlàáfíà fẹ́ sí wọ gangan fúnra ara ẹ̀. Nobody tó bá sọ pé Tinubu ò ṣe ná, kò ṣomi, kò ṣọ̀nà, kò ṣe gbá, kò ṣàwo. Declare regional system. Kíkálukú lọ mójú tó láìfù ẹ̀, kíkálukú lọ tẹ̀rù ara ẹ̀ pa, kíkálukú lọ mójú tó skinny ẹ̀. Àwọn ọmọ máa pariwo lọ ní Tinubu máa jọba lọ for life ni. Tó bá ti wù ẹni kan kúrò bẹ́ẹ̀ kò ṣe nǹkan kan, jókòó bẹ́ẹ̀ máa jayé orí ẹ lọ. Ìgbé kíké níṣẹ́ yẹ ti wá. Declare regional system. Èmi tí mo sọ̀rọ̀ máa wálé. Wá wo ọmọ Nàìjíríà tó máa padà sí Nàìjíríà. Tó bá declare regional system. Ìwọ ló máa ní the best. Ìwọ ló máa ní the best presidency. Tí o àti ever rí ní torí bó ṣe jẹ́ ọmọ Yorùbá yìí mò ń wò pé kí ló tí Tinubu ò lè ṣe nǹkan kan mi ì ṣe ọmọ pátì ẹ mi ìdẹ̀lẹ̀ ever gbọmọ pátì ẹ láéláé ṣùgbọ́n ìdùnnú tèmi ni pé kí Tinubu ṣe nǹkan tó jẹ́ pé èmi ọmọ Yorùbá tí màá fi proud káàkiri pé àwọn ọmọ Yorùbá la ṣe nǹkan báyìí ìgbà tí ọmọ Yorùbá di president ló ṣe nǹkan báyìí ìdùnnú tèmi nìyẹn. Ìdùnnú tèmi nìyẹn. Mo bẹ̀rẹ̀ ní ṣé tí ọmọ Haúsá bá wá di president ní ìsìn ṣá lè sọ yí pé kọ́ ọmọ Haúsá wá bá wa ṣe regional system. Wọ́n lè ṣègbọ́n ọmọ yín ló kúrò mẹ́ kí ló tẹ̀ ìbìlẹ̀ regional government lọ́wọ́ ẹ̀. Ṣé tí ọmọ Yíbò bá wá di president ní ìsìn ṣá lè lẹ́nu pé Chukwuemeka àbí Obi bá bá wa ṣe regional system. A nígbà tó ọmọ yín wà ń bẹ̀ kí ló tẹ̀ ìbìlẹ̀ lọ́wọ́ ọmọ yín. Bá a ṣe lẹ́nu ọ̀rọ̀ bẹ́rẹ̀bẹ́rẹ̀ yà lè lẹ́nu ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. Ṣé nǹkan gidi tí Obi bá di president tó bá declare regional system orúkọ ẹ ti dá ju orúkọ ẹ lọ. Tí Obi bá di president ni mo tún sọ mo ń ṣe recording ọ̀rọ̀ yìí sílẹ̀ màá save ẹ̀ màá play ẹ̀ fún wa tó bá yá. Tí Atiku bá di president tó bá declare regional system orúkọ ẹ ti dá ju orúkọ ẹ lọ mo mọ̀ ẹgbẹ́ ẹnìkan ṣì máa di president tó bá declare regional system. Ẹ lọ kọ sílẹ̀. Ẹ lọ kọ sílẹ̀ kò nú ẹlẹ́nìsìn o nígbà tí wojú ṣe nà tó bá wù ẹ́ kó wọlé tó bá wù ẹ́ kó má wọlé declare regional system kí everybody park lóòdù ẹ̀. Ọmọ Yíbò tó bá fẹ́ dúró sílẹ̀ wá dúró. Ọmọ Yíbò tó bá wà ọmọ Haúsá tó bá wà nílẹ̀ Yíbò tó bá wù kó dúró sílẹ̀ òfin ni. Òfin ló máa di everybody kálukú wa máa lọ gbé owó òfin jáde. Constitution Nàìjíríà kò ṣiṣẹ́. Òfin Nàìjíríà ò ṣiṣẹ́. Kò sádájọ́ mọ́ ní Nàìjíríà. Kò sí lọ́yà mọ́. Kálukú máa ní lọ́yà tiẹ̀. Torí pé a máa ní òwe òfin sí wa. Òfin títún gbogbo kó wá tuntun ní. Plate number wa ọ̀tọ̀ ní. Gbogbo àwọn nǹkan yìí ló máa wá iṣẹ́ fún gbogbo wa. I don't know. Ìka ẹyọ kan tó tún lè ṣe lélẹ́yìí o. Ìka ẹyọ kan tó lè fi ra ara pa tó máa ní pé èèyàn yí àyípadà sí rere fún ọwọ́ ara ẹ̀ ìka ẹyọ kan tó tún lè ṣe lélẹ̀ declare regional system. Ó kù ọdún kan fún ẹ declare regional system. Tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ máa play video tí mo sọ ọ̀rọ̀ tí mo sọ máa padà play ẹ̀ fún gbogbo àti gbogbo wa máa gbọ́. Owó tí mo ní ni mo tún yá ẹ. Owó tí mo ní ni mo yá ẹ. Tó bá wù ẹ́ kó ṣe
tó bá yọ kó má ṣe màá ní mo sọ bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná. màá ní mo sọ bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀. à ń gbọ́ yín òun tó ni ẹni tó bá sọ̀rọ̀ tó bá wa sọ̀rọ̀ àbí kí máa sọ̀rọ̀ mi lọ torí pé mo rí pé ó dẹ̀ pé àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ ní ṣé kí máa sọ̀rọ̀ lọ ní kí gbọ́n sọ̀hún. à ń gbọ́ yín o bàbá ọmọ bá ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ ni. so oko bàbá ní orúkọ ibi tí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn ṣe rí níbi oko bàbá yẹn ká tó gun bíríìjì táwọn èèyàn bá wọ mọ́tò Ọbalẹ́ndé láti sábò tó wọlé jẹ́ búlọ̀kù dìde láti sábùkọ láti òní ibi tí wọ́n kọ́ kíní àwọn ọmọ Fúlàní yẹn ló fẹ́ búlọ̀kù tí wọ́n kọ́ kíní straight fún àwọn tí wọ́n kó kúrò ní Kano State Gidankwali níbi tí police station wà. ibi tí police station yẹn wà God bless you ṣe rí àwọn Fúlàní that is Gidankwali àwọn ọmọ ńlá àwọn tí wọ́n kó kúrò ní Kano State tí wọ́n kó wá láti Kano State síbẹ̀ Gidankwali yẹn or whatever imagine nínú Èkó nínú heartbeat Èkó níbi tí owó wà káwọn Fúlàní kan ti lórúkọ tó ń jẹ́ ń bẹ̀ Gidankilẹ̀ pé bàbá kò ní olórí burúkú gbogbo sanwó wọn olú yẹn ààrẹ bàbá kíngì ẹ lọ́sà ẹ lè lé Fúlàní kò lẹ́ni bíà tó yẹ yín kò sí nínú constitution Nàìjíríà pé ká lé citizen Nàìjíríà kan kúrò níbì kan tá a bá ní wọ́n ṣe citizen queen ẹni tí kì bá ń ṣe ọmọ South West ò ní tó bá máa gbé bíbá yìí ò ní láti gba bóyá ID card ni ò ní láti lọ sí council kó lọ declare ara ẹ bí ọjọ́ kọ́jọ́ tó bá ṣe nǹkan báyìí tó bá ṣe nǹkan báyìí ikú lè rí ẹ̀ṣẹ̀ wàá lọ gírí lọ gbà jáde ní council. Bàbá mi èyí tọ̀yàn bí tẹ́ ẹ bá ń sọ pé Fúlàní must go mo máa ń wòran ni màá sọ ṣùgbọ́n tó dúdú ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́ kí gbogbo àjọ sọ ẹ lè lẹ́nìbọ̀dì kúrò lẹ́ni wíyà kò sí right tí èmi àti yín láti lé citizen ní gbogbo wọn ṣùgbọ́n tá a bá ní òfin ìwọ tó o bá kí ń ṣe ọmọ Yorùbá kì í ṣe pé wọ́n bí ẹ síbí wọ́n lè bí ọmọ Fúlàní mi sílẹ̀ Yorùbá wọ́n bí ẹ síbẹ̀ nìyẹn bó ṣe wà nílùú òyìnbó nù wọ́n bí ẹ síbí òfin wa dè ẹ́ òfin tó dè ẹ́ nìyí o pé wọ́n bí ẹ sí ìlú yìí ṣùgbọ́n wọ́n ó fi ẹsẹ̀ rìn wá ànádà òfin míì ló tún máa tún dè ẹ́ again bó ṣe máa rí nìyẹn ìwọ tó o bá kọ̀míìtì kọ́ báyìí kò ní ìdí pé ẹjọ́ lọ sábùjá ìwọ tó o bá ti tẹ́ lọ́rùn òfin líle ló máa mú gbogbo wọn ọwọ́ agbára ló máa mú gbogbo wọn ẹ máa rí wọn irúbi tẹ́ ẹ̀ sọ yẹn fúnra wọn máa páàkì lóòdù wọn wọ́n lè lọ sí ilẹ̀ Yíbò tó bá rí pé òfin Yíbò dáa tó bá rí pé òfin Yíbò fẹ́fọ̀ wọ́n lè lọ síbẹ̀ tó bá dẹ̀ rí pé ẹ wò ẹ jẹ́ ká máa lọ lé wa wọ́n á gbé ẹrù wọn automatic bàbá àwọn òfin tí mò ń sọ yìí gbogbo news náà máa kọ nípa fún kó o tó lè sọ anything wàá máa kà ní Yorùbá wàá máa kà ní English gbogbo news pátápátá good morning òfin ilẹ̀ wa wàá kọ́kọ́ kà jáde kó tó ka any news òfin ilẹ̀ wa kó máa gbọ́ lójoojúmọ́ korokoro lọ́rọ́ fún adití òfin ilẹ̀ wa wọ́n máa kà láràárọ̀ mi gbọ́ mi ìmọ̀ ò sí bẹ́ẹ̀ gbogbo any news tó bá kọ́kọ́ tí ò bá ka òfin wa wọ́n á ti iléeṣẹ́ ẹ̀ pa ẹ máa wò bí àlàáfíà òní sílé ìlà mo lè sùn síta mo lè sùn títí ìmọ̀jú tí ò sí kankan tí ó ṣe ní òfin ló máa di everybody òfin tó ní agbára ló máa di everybody. Kẹ́ bá sọ pé Fúlàní wà níbi kẹ́ ló máa léwu. Ìgbà yẹn lè máa rí àwọn Yorùbá tó ní ideas tó ti wà ní abroad tó máa gbé ideas wọn wá sílé. Kí lẹ sọ yìí? Àwọn ti rẹ́dí láti ṣiṣẹ́ pẹ̀lú 50 years ni mo ti wà l'Amẹ́ríkà 50 years ni mo ti wà ní London. Àmì ideas táwọn èèyàn ní lórí wọn ní Nàìjíríà ní abroad níbẹ̀ tí wọ́n jẹ́ pé tó bá máa kó wọn á kàn wò pé ọmọ waste of time ní tí wọ́n bá gbérù kan báyìí lọ bá àwọn people.
gbogbo orúkọ bẹ́ẹ̀ tí state yẹn bá ti tí state power bá ti wà state ẹ̀ ló gbé lọ straight you know. ẹ máa rí àwọn bàbá tó máa sọ 50 years ni mo ti wà lamẹ́ríkà ní 50 years ni mo ti wà ní London rè ẹ máa rí gbogbo wọn nílé èèyàn máa ní easy access àwọn leaders wa a máa ní easy access from local government to state government a máa ní easy access sí wọn. mo ń sọ pé tí bá yá Tinubu ní ìmọ̀ràn oṣù kan sẹ́yìn. What did you rage? What did you rage? Get out! She's scattered. Yo, where is scatter? Where is scatter? You cannot rage, cannot speak. ẹ máa wò pé ṣé kìí ṣe Nàìjíríà ni mo wà ní àbíbò mi ni mo já sí ni. ẹ jẹ́ kí èmi ọmọ kékeré ni mo sọ ẹ jẹ́ kí fún Tinubu nímọ̀ràn just 1 month. ẹ máa wọ ẹgbẹ̀gbẹ́ yín pé bóyá kìí ṣe Nàìjíríà ni mo wà bóyá South Africa ni ó dẹ̀ pé South Africa ni mo wà. tó bá fẹ́ gbọ́ ni náà tó bá fẹ́ gbọ́ ni kò ṣe pé bóyá àwọn èèyàn kan wà tó fún nímọ̀ràn tó bá fẹ́ gbọ́ ni. mo sọ pé àwọn kan máa wà tó yẹ pé wọ́n máa sọ pé bàbá nǹkan tẹ́ fẹ́ ṣe yìí ibi tó máa yọrí sí nìyà á bluff wọn ni pé get out. mo ń sọ̀rọ̀ ẹ ti rí fídíò bí tó ti confront èèyàn kan tó sọ pé I'm talking you're talking. òun Bọ́lá Tinubu ń sọ̀rọ̀ ìwọ ń sọ̀rọ̀ aṣọ white ló wọ̀ nínú fídíò yẹn I don't know ìmọ̀ mọ́rún confrontation tó ń níjọ yẹn. kò sí problem ẹ jẹ́ kí kálukú wa lọ máa gba bọ́ndù owó. àwọn yẹn lágídí gan. bí Fúlàní bá kanlẹ̀ kó lè yí bọ́ndù owó tẹ́ ń gbà lọ́wọ́ Tinubu ò lè ká. tí Fúlàní bá kanlẹ̀ kó lè yí bọ́ndù owó tẹ́ ń gbà lọ́wọ́ Tinubu ò lè rán. ṣebí bíbá ilá wà tí àǹtí kan wá sí tó sunkún wá sí bíbá ní ṣe 4-5 days ago ni wọ́n ti gbé bàbá kan wọ́n ní kó lọ mú iye báyìí wá 50 million àbí 50 million àwọn ọgbọ̀n ò ní 500,000. Suki, ṣebí wọ́n tẹ̀ fáwọn yẹn ní option àti mú wá. Ọba tọ́pọ̀ alákùrẹ́ ṣán fún option kò mú wá. Èmọ̀ waste ẹ̀ dànù ni. àwọn yẹn fẹ́ make statement ni. No, mo kàn sọ náà ni. The other way they waste for Akure, you no get money. àwọn yẹn fẹ́ make. gbogbo àwọn tó bá fẹ́ ṣe security ní South West yẹn owó wọn ló máa lẹ́yìn owó doctor owó security ló máa tẹ̀lé. ẹ máa rí gbogbo àwọn èèyàn tó máa join security. ẹ máa rí gbogbo èèyàn tó máa join security níṣẹ́jú kan. kọ́ máa sanwó gidi fún wọn kọ́ lè gbé bágíọ̀tù tó dáa fún wọn. kò sẹ́ni tí ò ní join. ó wà more attractive láti jẹ́ ìyàwó ju pé kò sọ pé ìwọ engineer lọ ní Nàìjíríà. ó wà more attractive. tó bá sọ fún yàn pé engineer ni ẹlòmíì tó bá sọ fún mi 80% 100% pé engineer yẹn 80% ló máa wọ 80% wọn ló máa fojú wẹ̀ pé kí ló ṣe lè 20% nìkan ló máa wù pé okay yes nice but wọ́n sọ fún wọn pé ìyàwó ni 80% ló máa support ẹ̀ àwọn náà máa back ẹ̀ up àwọn 20% ló máa condemn pé bàtẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ lọ drop you have to floor sir Ọlábọ̀dé Walek you have to floor sir. ẹ̀kálẹ̀ máa ọ̀ ẹ̀kásọ̀ máa ọ̀ ẹ̀kárọ̀ máa ọ̀ ẹ̀yà máa ọ̀. mo ń gbádùn yín ní àtàrọ̀ mà mo ń gbádùn mà and mo dẹ̀ ń follow ìkọ́tẹ́ ń sọ ní àtàrọ̀ mà. máa ṣe rí ọ̀rọ̀ issue kéèsì Nàìjíríà yìí because topic dey gbà sókè is who can make Nigeria better. ọ̀rọ̀ yẹn ó lágbára díẹ̀ ó lágbára gan gidi gan. máa ṣe rí ìgbà tí Tinubu fẹ́ contest nígbà yẹn gbogbo believe wa ni pé at least president Muslim vice Muslim ticket at least Tinubu ó máa di dikinimu economy mu Shettima a discourage mu at least a máa ní hope let's say like 70% hope pé Nigeria máa dá nǹkan tí tó ń gbogbo wa kó sí wọn lọ́wọ́ nígbà yẹn nìyẹn but along the line
táwọn rí pé F9 ló ń give wa máa ṣe rí ibi tí ọ̀rọ̀ níjà dúró dé báyìí kò sí májìkì kan pé ṣé ń gbọ́ mi mà. gbogbo wa ló ń gbọ́ yín. Ibi tí mi rí tí ọ̀rọ̀ níjà dúró sí báyìí ọmọ èèyàn tó máa ń pa owó takuntakun ẹgbàgbé zero nìyẹn because kò sí ọba tó lè gbàdúrà pé tú ìlú tú lórí òun. Tinubu ṣe wọn bó ṣe yẹn kò lè ever sọ pé ta pín and the worst ni pé kíní yìí náà ọ̀hún fún àwọn náà APC fún àwọn náà ọ̀hún náà lọ sí kíní from the first place because àwọn tí nígbà Jonathan tí kíní o ti kọ́mọ̀ báyìí ọ̀hún fún àwọn náà ọ̀nà lọ sí US ní ọdún lọ sí America gbà yẹn tó lọ give a speech pé ń pa wá ìgbà tó dé orí títí wọn tó wọn US dìde pé ìgbà tó dé orí títí wọn tó wọn US dìde pé wọ́n pa wá Nàìjíríà olè búkú lára wọn ní ọdún bákan wá púpọ̀ níṣẹ́ pé wọ́n bá pa ní pé wọ́n pa wá ní Nàìjíríà ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wo adúró owó tó fi ń bribe ní American ṣe Tinubu ṣe a lot of mistake gan gidi gan àgàsílẹ̀ Yorùbá ó ti kàwá Yorùbá sí pé bówó yẹn kú. Bàbá akíndé nìkan ló fún mi ní gíìtì ṣé mo ṣe ẹ̀yìn ni torí pé mo sòdodo. Mo kúkú ṣe rìkọ́dì mo rántí lẹ́yìn mo ṣe rìkọ́dì yẹn. Ó ti kàwá Yorùbá pé bówó yẹn kú bówó yẹn máa kú bówó yẹn ẹ̀yẹ. Máa ẹ sọ kí ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí Tinubu dìde fún rí all these things gbogbo kíni ó ti ń fara hàn tó ti pẹ́ but àwa fún àwọn ní ọ̀nà àdìde ìyẹn náà tó lọ bẹ́ẹ̀ báyẹn sì ìgbà tí Jonathan wà ń bẹ̀ òun fáyẹ̀ náà ló sọ wọ́n yẹn pé tí police ní state police nígbà yẹn mọ́ tí Tinubu fáyẹ̀ ló sọ wọ́n yẹn pé at least pé tí state ní tí state kan ní state police. ẹni kan kú state police ò rán tó wà lẹ́yìn. ẹni sùn mọ́ mi ẹni sùn náà. kìkì state police ò rán ó fún wa ní regional system ká ní òfin títí wá ní tabaki sọ ká máa yan state police. mọ́mí Fúlàní máa ń tọ́jú state police o. Haúsá máa ń tọ́jú. ẹni sùúrù náà mo ń sọ ni mo ń sọ fún yín kẹlẹ̀ gbọ́ mi yé dáadáa ni state police wọ́n bá declare yẹn òran tó wà lẹ̀ yìí o regional government tá a máa ní òfin títí wá tá a máa dáṣẹ títí wá pa. ẹni sùúrù sẹ́nu ẹjẹ́ nǹkan fún yín. last chance ló ní yìí o oṣù 12 months. ẹ máa gbọ́nà ẹjẹ́ tàbí fún yín ṣe believe pé ẹ̀yin tẹ̀wọ́lá abroad ẹ̀yin lẹ́ pariwo fún àjù àwa Nàìjíríà yìí lọ ṣe believe ẹ̀yin tẹ̀wọ́lá abroad lẹ́ ń pariwo kókó báyìí ṣe rí àwọn tó wà ń lé báyìí mi lè pariwo fún yín bíyá ìyá yìí tẹ́ wọn lọ́rùn ni o bíyá bọ́yìn pa wọ́n yìí oyè yín ó tẹ́ wọn lọ́rùn ni o oyè kò sẹ́ni bọ́ọ̀dù kò sẹ́ni bọ́ọ̀dù tó ń jáde kò sí wọn bí ẹrẹ kò sẹ́ni bọ́ọ̀dù tó ń jáde kò sí just kọ́mọ kíní gan lórí kíní gan mídíà gan sí gan ẹ̀yìn mélòó lẹ́yìn rí tó kí ọmọ Nàìjíríà tó ẹbú jáde they will come for you ó kálukú sáfì
bàbá yẹn sọ wọn kálukú sápamọ́ ni. I know this. kò mọ́rí ìtàn fi sápamọ́ o I don't know mi ò mọ́rí sì tí I gbogbo fi I know sápamọ́ so ó tẹ̀yìn I know lọ́rùn this thing. kẹ́ máa gbowó ẹ̀ ń I know gbowó lọ bàbá I know ẹni this sùúrù thing. gbà ẹni sùúrù ẹ̀ ń kú ẹni sùúrù so ó tẹ̀yìn lọ́rùn kẹ́ máa gbowó lọ́wọ́ Tinubu ṣùgbọ́n ẹ fẹ́ kí Tinubu nípa rere kankan ní Nàìjíríà mo béèrè Mọ́mì, èmi tí mi ma ò gba owó náà lọ́wọ́ Tinubu yìí ni mo tún yá Tinubu ní ìmọ̀ràn ma ó tẹ̀yìn ma lọ́rùn kí Tinubu ma máa fún yín lówó kẹ́ má ma ní pé ma bàbá a fẹ́ kórúkọ yín parẹ́ ní ma Nàìjíríà ẹ ṣe nǹkan ma báyìí fún wa. ma ṣe bílíf kí ni kan pé tí má sọ̀rọ̀ fún yín sí ṣé ẹ lè gbà mí gbọ́ yín ibi tí Nàìjíríà dé dúró nísinsìnyí ọ̀ ibi tí ayé Yorùbá dúró nísinsìnyí wọn bọ́dà orúkọ mọ́ o owó ló wà áfítà o owó ló wà áfítà Ìlọrin tó ti pa wọ́n ní jọ́ kìnnà náà Ìlọrin tọkọ lẹ́tà sínsìn ẹjọ́ dìgbà election tó fún wọn ní ẹ̀kíní 1 decal of rice pẹ̀lú 2.5 àwọn tó pa ẹbí wọ̀nyí náà ni ọmọ tó jáde again. ó yẹ yín all these things tí ó bá fún Tinubu láyè fún ààrẹ ó lè ṣe but ó mọ̀ pé tóun bá ṣe òun lè má pẹ́ ń bẹ̀. má sọ pẹ́ẹ́nì kan fún yàn pé láyé owó ń tó lówó náà sì Tinubu sì òun ló ní 80% power àwọn gọ́vnà ọwọ́ ẹ̀ ló wà àwọn senate ọwọ́ ẹ̀ ló wà mo sọ fọ́rọ̀ mi kò lè ní pé táìmù Tinubu yìí tí Tinubu wà bìlẹ̀ tún Nàìjíríà ṣe táìmù Tinubu yìí ẹni tó máa tún Nàìjíríà ṣe alágbára o. bàbá ẹni tó lè tún Nàìjíríà ṣe ni mo ti sọ wẹ́rẹ́ yìí. máa ẹni sùúrù sẹ́nu ansa nǹkan tó wà lọ́dún pé who can make Nigeria better náà ni mo ti sọ yẹn. ẹni tó bá ti declare not to ní gbà ó máa make Nigeria better. not to ní gbà ọ̀ ẹni tó bá ṣe lọ́sí gbogbo Nàìjíríà ẹni sùúrù ọ̀nkú ẹni sùúrù ẹni sà sùúrù ok ma. bàbá ẹni sùúrù ó yẹ yín ẹ fara yín ká fara balẹ̀ who can make Nigeria better tí mo kọ yìí òun náà ni solution ẹ ni pé ẹni tó bá ṣe regional government ọ̀ ẹni tó bá ṣe náà ṣùgbọ́n ẹni tó bá sọ pé òun fẹ́ ṣe náà ó ṣe é ṣe kó kówó ẹ jẹ ó ṣe é ṣe kó má ṣe kí náà wà níbi kẹ̀kẹ́ náà má sí níbi kan declare regional government kí kálukú wa lọ face life ẹ. ṣé kò dé sọ ọ̀wọ́n náà tó nígbà o ọ̀wọ́n náà tó bàbá ẹ wọ́n má nígbà. sọ pé àwọn náà ti kó gbà àwọn kan náà ti kọ́ máa gbà ẹ ok sọ̀rọ̀ ok títí ok yín ẹ má ok bà náà sọ̀rọ̀ ẹ má sì ok kì fún náà ẹ ok sọ̀rọ̀ títí yín. ok mọ́mí ẹ̀jẹ̀ máa ẹ má bínú máa o allocation ti federal government tó ń fún each state lẹ́ every month at least ẹ̀jẹ̀ sọ pé Èkó ń tiẹ̀ à ń rí àpẹẹrẹ díẹ̀díẹ̀ tó fi lẹ́kọ̀ọ́ ní kíní Ògùn state àárí àpẹẹrẹ kọ̀ọ̀kan báyìí tó fi ṣe ní Ògùn state àárí àpẹẹrẹ kọ̀ọ̀kan báyìí tó fi ṣe ní Ògùn state rárá owó yẹn níbo náà kù sí. owó yẹn gbọ́dọ̀ kù sí. ẹjọ gbowó mi. ẹ wo ṣé gbogbo kí ni ìjọba pé afẹ́ ṣé màá nǹkan tẹ́ sọ ó da ọ̀ bọ́ tí ẹ wo ìlú the worst tó ẹ pé ìlú ilẹ̀ wà ní ẹ máa mọ̀ kó tí wọ́n fi ìlú the worst ó ti worst dé stage pé ọmọ tẹ bílíọ̀nù ọmọ kíní 1 years old ó dín dream láti máa lo Lamborghini láì níṣẹ́ lọ́wọ́. ǹjẹ́ ò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ. ó ti no ma
bàbá máa bóyá kẹta láì náà balẹ̀ nìyẹn. ẹ jẹ́ kí n mú tù yín kẹ́ farabalẹ̀ gbọ́ ọ̀tá ọ̀sán bí ẹ jẹ́ kí n mú tù yín. Bàbá Moses ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ ni ẹ kú iṣẹ́ jèrè. à ń gbọ́ yín sà. Ntí latest development tí mo gbọ́ lèmi kan tiẹ̀ fẹ́ tró sí wa. Ntẹ́mi gbọ́n sẹ́ni pé kò tiẹ̀ ní sí election next year. Wípé by Ta ló that sọ wá? time ẹ jẹ́ n finish. Wípé by that time Israel, America àti British wípé wọ́n ti agree wípé wọ́n á ní ṣe election. Latest mo gbọ́ nìyẹn wípé wọ́n fẹ́ divide Nigeria to north and south wípé nígbà tí wọ́n bá declare Nigeria ní north and south tán wípé àwọn Biafra lè ṣe Biafra later maybe 5 years later Odùduwà náà lè ṣe Odùduwà wọn later but a máa kọ́ operate bí irú ètò wọn ṣe ń jọ sí pé north and southern protectorate ń jọ sí. Ǹjẹ́ anybody gbọ́ information tí mò ń fún wa yẹn? Queen ẹ jẹ́ kí n dábàá báyìí lọ sir ń bo lẹ ti get information yẹn. Lórí rédíò rédíò wo ní tẹ̀wá what channel. Huh? ní tẹ̀wá rántí mọ́ṣá. No, actually, Propaganda lásán lásán ní sà. oh yeah, kẹ́ tó máa sọ, kẹ́ Google ẹ̀. Anything tí o bá ti sí lórí Google. Tá a bá ti sọ̀rọ̀ tó ń sẹ̀ máa lọ sórí Google kí n lọ find out. Google ẹ̀ kẹ́ find out. Yeah. Yeah. Track Google ẹ̀. Yeah. Although ẹni tó America kìnnìkìnnì kan wọ́n lè ṣe tí wọ́n bet èmi ò tí ì gbọ́ anyway mi ò tí ì gbọ́ anything tó jọ bẹ́ẹ̀. Má ṣe research more ẹ má wọ̀ ọ́. Anything tó jọ Má bẹ́ẹ̀. ṣe research more lé lórí. Ǹjẹ́ mi kàn fẹ́ share pẹ̀lú wa nìyẹn. Then bàbá Mr. Ọlá I don't know which Ọlá bàbá tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa Tinubu àbí kíní kan. Ọlábọ̀dé Mr. Ọlábọ̀dé ṣé ẹ sì wà níbẹ̀? Mr. Ọlábọ̀dé. Wọ́n wà bí. Okay, Mr. Ọlábọ̀dé ṣé ẹ rí ìgbà tẹ́ ẹ̀ sọ pé Tinubu lè tún Nàìjíríà ṣe kíní kan. Tinubu ò lè tún Nàìjíríà ṣe. Mo dẹ̀ lè sọ reason yẹn fún yín. Ṣé ẹ rí Davido ẹ mọ̀ Davido náà tó ń kọrin David ó sọ̀rọ̀ kan láìpẹ́ yìí bẹ̀ẹ̀ àwọn tí wọn ò ní làákàyè wọn ń takò. Propaganda ni gbogbo Trump tó máa fún Nàìjíríà sí kíní kan. Davido sọ̀rọ̀ kan pé anybody tó bá wà corrupt kò lè tún Nàìjíríà ṣe. Ṣé Tinubu wà corrupt? Ìyẹn náà ṣó rí ìṣẹ́mi náà rí post yẹn. Yeah. Ṣé Tinubu wà corrupt? Ṣé Tinubu wà corrupt àbí Tinubu wà corrupt? Ẹ jẹ́ ká bira wa. Mr. Ọlábọ̀dé ẹ̀yin ni mò ń bá wí o. Ètè mi gbẹ̀jà ló tí mo. Ṣé Tinubu wà corrupt àbí kò wà corrupt? Is yes and no? Or is yes or no? Yes now. Everybody more now. Tinubu is fantastically corrupt. Tinubu is fantastically corrupt. Báwo ni corrupt person ti lè kò sí ìlú tí corrupt president tó lè tún lu yẹn ṣe kò sí wọn ò tí ì bílu yẹn. But ẹnìkan sọ nínú abẹ́jẹ̀ bíi pé Tinubu is not corrupt. Ta lẹni tó ń sọ yẹn ó ní Tinubu is not corrupt. Godimon try láti sọ fún Queen yẹn pé òfin tí Queen sọ yẹn wọn ò lè ṣe Nàìjíríà wọn ò lè try Nàìjíríà rárá Nàìjíríà. Bàbá à ń sọ nǹkan tó lè ṣẹlẹ̀ tí wọ́n lè ṣe sí Nàìjíríà. That's our question. Who can make Nigeria better?
so à ń sọ ni tó bá mú kún wọn ṣe Yeah. mo lè sọ pé mi ò ní tẹ Nàìjíríà for my own life mi lọ́mọ níbẹ̀ mo lè gbọ́dọ̀ fún ara mi kò ṣe nǹkan kan fẹ́ mi. Queen ìtẹ́ mi rí nípa ọ̀rọ̀ Nàìjíríà ni pé tá a bá sọ̀rọ̀ because corrupt Nàìjíríà títí ọjọ́ ayé mi kò ṣe nǹkan kan fẹ́ mi. Kí ni gangan ni problem Nàìjíríà? Corruption ni problem Nàìjíríà, kì í ṣe nǹkan méjì, kì í ṣe tribalism. Corruption ni problem Nàìjíríà because Hausa wà corrupt, Igbo wà corrupt, Yorùbá wà corrupt, and àtàwọn èdè míì. Anybody tó bá lè fight corruption ló lè tún Nàìjíríà ṣe. Àtíkù wà corrupt kò lè tún Nàìjíríà ṣe. Definitely. Ẹni tí ò bá ti ní corruption yẹn nínú ẹ̀jẹ̀ ló lè tún Nàìjíríà ṣe. Bàbá James ẹni sùúrù sàṣẹ́rí ẹnìkan ní ẹ̀jẹ̀ olè nínú kíní ẹnìkan ò ní ẹ̀jẹ̀ olè kò sánibọ̀dì tí ò lẹ́jẹ̀ olè nínú tó bá ti sọ pé mo fẹ́ lọ fún gómìnà àbí mo fẹ́ lọ fún pírẹsidẹ́ǹtì àbí sẹ́nìtì lọ́dọ̀ tèmi ẹ̀jẹ̀ olè wà nínú gbogbo wọn ṣóyè yín ẹni tí ò bá lé ẹ̀jẹ̀ olè nínú kò lè lọ fún gómìnà kò lè lọ fún sẹ́nìtì kò lè lọ fún pírẹsidẹ́ǹtì so gbogbo olóṣèlú ni amrọ̀bà lọ́dọ̀ tèmi so tá bá wá. Okay tá bá ní. kò lè lọ fún pírẹsidẹ́ǹtì lẹ́fẹ̀ẹ́ bínú f1 fọ́fọ́fọ́ ẹ fọ́nra balẹ̀ yẹ kí n délẹ̀ ṣóyè yín ẹni tó bá wá sọ yí pé òun èyí sàmúrọ̀bà òun ní lọ fọ́ṣèlú ìyẹn lọ́wọ́ wà nìyẹn tábà wá ń wá èèyàn tí ò lẹ́jọ́ olè lẹ́mìí nínú ṣóyè yín nìsín a lè rí o tó bá jẹ́ pé ẹni tí ò lẹ́jọ́ olè là ń wá kiri nobody èyí tí ò tí ì ṣe president rí èyí tí ò tí ì ṣe gómìnà rí tí ò tí ì ṣe sẹ́nítọ̀ rí kọ́mọ́ mo kàn fẹ́ gbàpò tí ìbò tó kàn gbàpò tí ìbò lásán owó ẹgbẹ́ wọn wá tì agbogbo àlà ń gbọ́ lórí social media tán ní owó ó ti kọ́wọ́ jẹ mi ò ní ìdàtí dárúkọ gbogbo àlà mọ́. bet kí ni proof yẹn. ẹ farabalẹ̀ dáàtò owó ẹgbẹ́ lásán wọ́n wá tì wọ́n rí àwọn tí wọ́n á kí n ṣe. àní ẹ farabalẹ̀ sẹ́ kò sẹ́ni anybody tó bá sọ pé mo fẹ́ gbàpò tí ìbò fún pírẹsidẹ́ǹtì olè ní olè ló ń ṣòṣèlú amrọ̀bà ló ń ṣòṣèlú kò sí sẹ́nítọ̀ tó lè bógun ẹ̀ àfi èyí tó bá sọ pé mo máa lọ fún gómìnà o màá dẹ̀ búrò ògùn o pé kó ògùn pa ń tọmọtọmọ o ọjọ́ tó bá ti jí owó Nàìjíríà ọjọ́ náà ni kò ń jáde láyé tọmọtọmọ gbogbo ọmọ tó bá bí ọjọ́ náà ni kò ògùn pa wọn ìyẹn nìkan ni mo lè bìlífù èyí tó bá wá lè búrò ògùn nu wọn amúrọ̀bà ni wọn ó yẹ yín amúrọ̀bà so mi ò nígbàgbọ́ nínú anybody pé nìkan èso lè mo tún sọ èyí tí ò tí ì ṣe president rí ṣé olóṣèlú nìyí ni ṣé gómìnà nìyí ṣé sẹ́nítọ̀ nìyí mo bi yín léèrè. tí mo bá débẹ̀ mi ò ní jíwó yín. ṣé ẹ máa búrò ògún tẹ́ ẹ bá ti búrò ògún mi ò lè bìlífù yín. bet Queen. tẹ́ ẹ bá ti búrò ògún pé kó ògún pa yín tọmọtọmọ gbàgbé kan náà ni kí gbogbo yín kúkú ògún mi ò lè bìlífù yín lọ́dọ̀ tèmi. ṣe tí ẹ rí. Okay Queen wait ẹ jẹ́ kí n dáhùn question yẹn ẹ jẹ́ kí n dáhùn. ṣé ẹ mọ̀ pé ó lè jolè lọ. mi tí gúnlẹ̀ ọ̀rọ̀ mi sọ fúndì eléyìí ẹ farabalẹ̀ sọ fúndì eléyìí gbogbo wọn ló lè gbogbo wọn ni amrọ̀bà so ẹ jẹ́ kí àwọn amrọ̀bà wọ̀nyí tí wọ́n fẹ́ lọ fún gómìnà ẹ jẹ́ kí kálukú máa lọ ọdún mẹ́rin kọ́ lọ máa jalè wọn kọ́ máa kúrò ń bẹ̀ kọ́ máa lọ ọdún mẹ́rin wọn kọ́ máa jalè wọn kọ́ máa kúrò ń bẹ̀ lọ́dọ̀ tèmi o tó bá yẹ pé nípa pírẹsidẹ́ǹtì ni o gbogbo wọn lámrọ̀bà o gbogbo ẹ tó fẹ́ lọ fún pírẹsidẹ́ǹtì lámrọ̀bà so ẹ jẹ́ kí wọ́n lọ máa ṣe amrọ̀bà wọn kọ́ lọ máa dúrí ìmú wọn ọdún mẹ́rin kan máa kúrò ń bẹ̀ àmọ́ tèmi sọ fún ìrọ̀rùn èmi àti ará ìlú tèmi kọ́ fún wa ní regional government ká níwèé òfin títí wa ká lè pàṣẹ ká dẹ̀ lè ṣòfin bó ṣe rí nìyẹn tá a bá ní regional government Nàìjíríà ò lè pín tán bá ní anybody bá sọ fún ẹ pé ẹ fẹ́ pín irọ́ ni wọ́n fẹ́ tún gbé propaganda yẹn jáde pé ká máa pariwo wọ́n fẹ́ pín láti fi gbé Tinubu débẹ̀ as usual ni ẹnikẹ́ni tó bá ń pariwo kí Yorùbá dá dúró kí kinní kan dá dúró tí kì bá ń ṣe regional government Tinubu boys ni o bóyá mi ẹ bá pariwo ká dá dúró kí Yorùbá dá dúró kí kinní kan dá dúró hello Tinubu woman ni Tinubu boys tẹ́ bá lọ wo gbogbo ẹ lọ wo platform àwọn Tinubu boys yìí sìn ẹ lọ wo profile wọn
tẹ bá ti rí prophet tó ti lo fọ́tò àwọn ọmọ Yorùbá nation ìgbà kan òní gbogbo wọn lọ ń gbé jáde ní ìsìn tí gbogbo wọn fi ṣe profile wọn àwọn Tinubu boys ni wọn Tinubu data boys Tinubu data grandpa Tinubu data grandma data girls fọ́tò Yorùbá nation wa nígbà kan green blue kìíní kan ni gbogbo wọn ń lò another propaganda láti fi gbé bàbá wọn wọlé tí ò dẹ̀ lè work. Okay. Pín sí lára àwọn tí ó pariwo Yorùbá nation kankan. Pín 419 no fi ṣe again. Anyway, Queen, let us respond to what you just said. Tá a bá ní pé olè ní gbogbo wọn. Okay, ta là ń fẹ́ gangan kó di. Kí gbogbo wọn máa lọ bẹ̀ kọ́ lọ́ máa ṣọdún mẹ́rin wọn kọ́ máa kúrò bẹ́ẹ̀. Kọ́ndé fún ní ìjọba gọ́ọ̀mẹ̀ntì ká ní ìwé òfin ti wa. Kò sẹ́yìn gbọ́dọ̀ tó fẹ́ lọ fún gómìnà tí èso olè ní. Kò sí ohun tó ń wá. Kọ́kùn adíjọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì tí Tinubu bá dìkílẹ̀ adíjọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì lẹ́ni kó máa kówó ẹ̀ lọ. Kò sí ohun tọ́kàn wá kó máa jalè ẹ̀ lọ. Kò sẹ́yìn tó fẹ́ débẹ̀ tí ò ní jalè. Àyàfi ẹni tó bá búrò Ògún wípé ọjọ́ kọ́lọ́ tó bá di president tó bá mú ₦1 Nàìjíríà mọ́ àpò òun yàtọ̀ sí sálárì òun either directly or èmi lè búra ẹ̀ tẹ́lá ti ní pé any post èmi lè búra ẹ̀ pé ọjọ́ kọ́jọ́ tí n bá mú ₦1 yín directly or indirectly ẹlòmíì máa ń jalè directly tá a máa send owó sínú àkáǹtì alákáǹtì indirectly nìyẹn directly or indirectly tí n bá jalè ẹ ẹni tó bá lè búra ẹ pé kò gún pa ń tọmọtọmọ ọjọ́ kan náà ni kóun àti gbogbo ọmọ tó ń bá bí láyé kóun jáde láyé ó ti tán ẹni tó lè ṣe president ló kù tèmi. àwọn tí òun ṣe lè pọ̀ kò ń ṣe gbìyànjú ló lè. èmi ò kò sún tọkàn mi gbogbo wọn ló lè lọ́dọ̀ tèmi. no kì í ṣe pé kò sí. ọ̀dọ̀ tí wọ́n lọ sọ kò ń ṣe tí ọmọ bá jọ lè ìlú yìí ò lè dá. ọ̀dọ̀ tèmi ni mo sọ gbogbo wọn ló lè. ọ̀dọ̀ tí wọ́n lọ sọ báwọn ṣe rí sí nìyẹn ìkọ́ tèmi kò mọ̀ pé ìkọ́ tí mo mọ̀ pé kò ń ṣe gbogbo yẹn ló lè gbogbo yẹn tó iṣẹ́ ìjọba ni. Ògún ní kọ́kọ́ ló ń pààyàn náà. Ọbásanjọ́ sọ kankan. ẹ má lọ báìbù ẹ má lọ Kùránì tẹ́ẹ̀kì ni. Ọbásanjọ́ sọ̀rọ̀ kan wípé. Ògún Yorùbá ni Ògún àwọn Ìgbò mọ Ògún. Ọbásanjọ́ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ mọ Ògún. àwọn sọ̀rọ̀ Ògún ẹni kan lo Ògún káwọn Ògún kó Ògún tọmọtọmọ wọ́n mọ Ògún ẹni kan lo. Hello, Queen. Ẹ jẹ́ kí n rán létí nǹkan kan tó ṣẹlẹ̀. Èlò olè ní ẹ́ àmúrọ̀bà ní ẹ́. Ẹ̀bẹ̀ tó lè jò lè lọ. Àwọn tó lè tiẹ̀kọ́ lè àwọn tó lè jalè wà náà. Ó lè jò lè lọ. Ògún náà wọ́n bribe Ògún náà. Kọ́ lọ bribe ẹ̀ ní kọ́ lọ bribe ẹ̀ ní kọ́ èèyàn ló wà ń jẹ Ògún. Kọ́ lọ bribe Ògún yẹn Ògún tó fẹ́ lọ bribe ẹ̀ kọ́ lọ bribe ẹ̀ ṣùgbọ́n kọ́kọ́ sọ náà. Pé ọjọ́ táwọn bá ti mú kó tẹ́ lè sọ pé ọjọ́ tẹ́ bá tó máa gbé yín síbì kan pé tẹ́ bá mú nǹkan tí èṣe titi yín mọ̀ nǹkan ti yín kò gùn pa yín kí ló tẹ́ lè sọ why tẹ́ lè sọ. Ó lè ní lè sọ but àwọn tí ò lè máa sọ. Bàbá gbogbo wọn ló lè where you work is where you chop ọ̀rọ̀ Nàìjíríà nìyẹn. Ẹ̀rọ ni o ti gba sálárì o ti gbowó ẹ̀. Sálárì ìran ṣé sálárì ò pọ̀ tó ni ẹ mọ iye tó ń gbà ní sálárì yìí. tó ẹni tí ò ní jalè tí sálárì yẹn gan tó ìgbà tó ń gba 5 million 10 million à sálárì kí ló tó ń wá. sálárì yẹn tó sálárì ò bá tó sọ fẹ́ kọ́ ìkírìtì ẹ̀ ó bẹ́ẹ̀ sálárì kékeré ò ní sọ bẹ́ẹ̀. àní èyíká tèmi mọ̀ ni pé ẹni tí ò ní jalè sálárì yẹn pọ̀ ẹni tí ò ní jalè. Ṣé ẹ rí Ọbásanjọ́ sọ̀rọ̀ kan pé òun ò jẹ́ saint o but owó tí kì í ṣe pé òun náà jalè because bàbá sọ èmi dẹ̀ ní evidence rẹ̀ lórí fóònù mi bíbá wípé òun ò pera rẹ̀ ní saint o but owó tí Àtíkù jí in fact ó lè feed Nigeria for the whole of Nigeria for the next 5-10 years. Ẹ̀bùn ló náà yìí ẹ mọ̀ kọ́ ṣe lẹ́nu pé ṣe rí olè tán sọ yìí ẹni tí ò ní jalè kí ni mo sọ bẹ́ẹ̀ pé gbogbo wọn náà wọ́n ní business gbogbo wọn náà lọ lówó kọ́ tó débẹ̀ ojú òkòrò àtòlè òun ló wà náà ẹ̀jẹ̀ ẹni tí ò bá ti ní ọ̀kánjúà kò lè jalè
kọ́tẹ́ mi mọ̀ nìyẹn tó yẹ pé kò yẹ pé òun tọrọ jẹ kò yẹ pé kí ló fẹ́ fowó náà ṣe kí nìkan náà tó fẹ́ fowó náà ṣe tọ́run rí ṣe kọ́ tó di governor kọ́ tó di president àbí governor gan wọ́n live large wọ́n live very well wọ́n ní companies kí ni wọ́n fowó náà ṣe ìyẹn náà pè ní olè kò ṣe pé gbogbo èèyàn ló lè òkọ́ tó bá ní tó bá ti tó ẹ tó ní business ó dàbí Dangote sí ó ní business káàkiri kó tó wá jẹ president kó wá jẹ pé owó Nàìjíríà tó fẹ́ tó jẹ mọ́tì ẹ̀ ìyẹn gangan ni màá sọ ẹni tí ò ń ṣolè ò ń ṣolè ó ní owó ó tún fẹ́ jẹ owó Nàìjíríà àṣé olóṣèlú gbogbo wọn ni wọn ṣe olóṣèlú àwọn wọn ní owó kí la wá ń sọ olè tó wà náà jẹ wọn kò ṣe gbogbo yẹn tó lè bá tó wà náà jẹ bóyá máa ń rí nìyẹn tó wó tiẹ̀ ọba ti tó ẹ business bá tó ní tó ẹ tó yẹ pé ti Nàìjíríà gan ló fẹ́ jẹ ìyẹn ń ṣe ọ̀kánjúà àti olè wà nínú ẹjọ́ ẹni náà kò dẹ́ ń ṣe gbogbo èèyàn ló lè ṣerú ẹ̀ mo lè jẹ́ bílíọ̀nù lẹ́nu kí n gbégbá president kó wá jẹ́ pé owó Nàìjíríà ló máa wọ̀ ọmọ lórí kí n kó mọ́tẹ̀ mi. kẹjẹ mọtitúrọníà mi ò lè bílífù yín tẹ́ bá ti. ìyẹn náà mo ní ọyàn bílífù yan ó máa prove ẹ̀ ni. fún èmi o ẹ bá jẹ́ tíróníà ẹ bá ní owó ju gbogbo àgbáyé lọ. gbogbo nǹkan tí ẹ ń sọ fún ẹ ti là fún ẹ̀yin nìyẹn ẹ̀yin ò gbà anybody gbọ́ èmi wọn tẹ̀sán pé kí wọ́n gbà anybody gbọ́ èèyàn máa prove ẹ̀ ni èèyàn máa prove ẹ̀ ni ṣebí gbàtẹ́ máa sọ lẹ́kọ̀ọ́ ẹni tẹ́ bá débẹ̀ ẹ̀yin ò ní mú kọ́ bọ̀ ẹ̀yin náà lẹ sọ ẹ mọ́ra yín nìyẹn ṣé àwọn èèyàn máa gbà yín gbọ́ ni kò ní nǹkan tẹ̀ búrò ògùn ṣé àwọn èèyàn máa gbà yín gbọ́ ṣé ògùn ni wọn fi gbà yín gbọ́ ẹ mọra yín èmi gbàgbọ́ nínú ògùn ẹ mọra yín ìgbẹ́ ẹ lè ṣe. ògùn yẹn tó bá lè búrò ògùn fún èmi máa gbàgbọ́ bó ṣe rí nù. ẹni tó bá lè búra lórí Ọlọ́run yín lè máa gbàgbọ́ ìyẹn lè sọ. Ọlọ́run mi kọ́ lè ògùn. ẹ gba ògùn gbọ́ náà. ògùn èso Ọlọ́run ohun tí mo nígbàgbọ́ sí ni ògùn èso Ọlọ́run. ògùn kì í ṣe Ọlọ́run. ẹ̀yin ò nígbàgbọ́ sí bíbélì àti kò sí tíjẹ́ bíbélì kò sí tíjẹ́ bẹ́ẹ̀ torí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ló ń gbé bíbélì fún gbà tó fẹ́ débẹ̀. queen ẹ pollute other people's religion. àwọn tó wà ń bẹ̀ yìí ni wọ́n gbé bíbélì fún. bíbélì gan wọ́n fi ń jalè ní Nàìjíríà. bàbá wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ni kẹjọ́ mi náà gbogbo àwọn tó wà ń bẹ̀ yìí ni wọ́n gbé bíbélì fún dájú. bíbélì gan ni wọ́n fi ń jalè ní Nàìjíríà. ok ẹ jẹ́ kí wọ́n sọ consequence. kò sí ẹ̀yọ́ fún ògùn búra àwọn tó máa jalè á jalè àní gbogbo ẹ̀ náà ló ń lò tán mi. àwa ti rí ibi tó àwa ti rí àwọn tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí báìbù ni wọ́n lò ìkàkọ́ ò ṣe wọ́n. ìkan náà ni wọ́n bá lo ògùn náà ìkọ̀kan ní ṣe wọ́n náà. ṣé irú àwọn. a ti rí ibi tó ti lo ògùn rí ti jẹ́ pé ìkọ̀kan ṣe wọ́n náà. èmi ò rí rí ẹ̀dárúkọ gómìnà yẹn ẹ̀dárúkọ pírẹsidẹ̀ntì yẹn. kò ń ṣe ìjọba náà ti lo ògùn a ti rí tó ń lò lábẹ́lé tí jẹ́ pé ìkọ̀kan ṣe náà. bàbá ẹ̀dárúkọ pírẹsidẹ̀ntì bí ò sọ̀rọ̀ nípa anybody mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ gómìnà president là ń sọ ẹ dárúkọ president tó fi ògùn búra mò ń gbọ́ yín. then ṣe ẹ rántí president no ẹ dúró ṣe ẹ rántí president ẹ dúró no president Nàìjíríà tó lùsì ọmọ mẹ́rin ní èdè ṣe ẹ rántí president yẹn. that's kini Shagari. Shehu Shagari yes àmọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà àdẹ̀mọ bí ìdájọ́ yẹn ṣe wá ọmọ mẹ́rin ní èdè. ìgbà tó bí Abacha kú ṣé àwọn èèyàn rò kó máa kú bẹ́ẹ̀ náà ni so kò sí pé. so ìdájọ́ wà o ìbáàjẹ́ Quran ìbáàjẹ́ bíbélì ìbáàjẹ́ ògùn ìdájọ́ wà. kò ṣiṣẹ́ o ẹni tó bá fẹ́ kó wà kó jáde síta pé tóun bá ti di president tóun bá ti mú owó Nàìjíríà ọjọ́ kan náà ọjọ́ tóun bá ti indirectly or indirectly ọjọ́ tóun bá ti dán wò bóyá directly or indirectly yòókù má kìje kógun pa òun kógun fẹ́ jẹun wẹ̀ tọmọtọmọ ní ọjọ́ kan náà ní kí gbogbo wọn tó jáde. ẹni tí ó kú tọmọ rẹ̀ mẹ́rin tó kú wa ń kọ́ kí ló pa. tí ìdájọ́ bá wà Tinubu bá ti kú dànù. abẹ́ mọ ok báwo ni Tinubu ṣe di multi-billionaire. bàbá Kenny ẹ káàbọ̀ padà ẹ ti wá tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan ẹ tún padà wá ẹ jẹ́ kí bàbá Kenny sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú wọ́n ti wálẹ̀ kan wọ́n tún padà wá bàbá Kenny ẹ sọ yín tà. ẹ kú wàhálà lù.
tó àwọn ọmọ nìyẹn o látàkùrọ̀ kó lọ sànú. ìkíní èmi ṣùọ pé gbogbo ariwo tá à ń pa ẹ honest well à ń pariwo fún torí àwọn ọmọ wa ni a sì máa forí rọ bẹ́ẹ̀ lọ́nà bẹ́ẹ̀ àwọn kankan wà tí mo gbìyànjú láti jókòó tí mo tún consult àwọn èèyàn pé ká tiẹ̀ mọ̀ bó ṣe ń lọ ṣe rí ní tèmi mi ní parọ́ ó le díẹ̀ ká sọ wípé fix Nàìjíríà kò lè fix yẹ ó kàn máa institute àwọn kankan lórúkọ ara ẹ̀ sílẹ̀ tá a lè rí tẹ́ bá ti lè wọlé fix sókè Nàìjíríà máa mú tọ̀dọ̀ yín. and lára reason tí mo fi sọ bẹ́ẹ̀ náà tún ni pé mi ì rí ibi tí wọ́n ti ṣe kẹlẹ́ ẹgbẹ́ electoral bill jáde ẹ debate ní National Assembly wọ́n lo veto power láti approve wọ́n dẹ̀ gbé dé executive within 24 hours kò sí veto reading kò sí amendment sí nǹkankan president dẹ̀ tọwọ́ bọ̀ láàrin 24 hours àti ìṣetán àti grow àti ìṣetán àti develop rárá ṣùgbọ́n tó bá jẹ́ bill tó jẹ́ wípé gbogbo aráàlú ló máa benefit wọ́n sì máa wà ń bẹ̀ lọ́dún kan tó tí ì páàsì ẹ̀ o wọ́n sì máa fà síwájú fà sẹ́yìn o so ìkíní left to me ká ló possible mo kọ ilé mọ̀ pé ká ló possible option méjì ni if you cannot give us regional government ẹ dá wa padà sẹ́sẹ̀ bìrìtìkó kó tún wa kó padà ká mọ̀ pé wọ́n tún wa kó láàfrẹ́ṣì. ìyẹn ò possible. no ẹ gbọ́ tí mo ti sọ pé which I know is not possible nítorí pé this is just becoming tá a bá ṣe ń wò pé òkè bóyá ó dẹ̀ máa wá ṣe dáadáa wọ́n á kọ̀ déédéé jí níjọ́ kan wọ́n á kọ̀ gbé jókà kan sílẹ̀ fara àti wọn á wò pé wọ́n lọ ṣé lè la tún fẹ́ bá yí ibo la fẹ́ bá yàrá pálọ̀ jà báyìí pẹ̀lú gbogbo eléyìí. So to me, like I said to some of the Tinubu boys, personally as a person mi ò ní issue pẹ̀lú Tinubu as a person but mo ní issue pẹ̀lú formations ẹ̀ pẹ̀lú ideology ẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó kó rọra ni mo ní issue pẹ̀lú kì í ṣe irú Akpabio ló yẹ kí president fún ní support láti jẹ́ senate president mọ́ wa lórí ẹ̀dẹ̀lẹ̀ ní issue pẹ̀lú NDC ṣe ẹ̀dẹ̀lẹ̀ ní issue pẹ̀lú Tinubu as a person gẹ́gẹ́ bí èèyàn ẹgbọ́ gẹ́gẹ́ bí èèyàn kò ṣẹ̀mí gẹ́gẹ́ bí pé Mr. Tinubu kò ṣẹ̀mí ṣùgbọ́n ideology tó gbé wá láti wá fi rú Naija yẹn a lè ever agree kò possible. kò dìgbà tó bá ṣẹ̀yìn náà because ní relationship pẹ̀lú ẹ̀ kò possible. ní relationship pẹ̀lú ẹ̀. to me mo kàn rí wípé everybody just feel like it is my time for national cake and at all cost mo gbọ́dọ̀ lo ọdún mẹ́jọ ó dàbí pé ọdún mẹ́jọ yẹn is a general song fún wọn so gbogbo nǹkan tó bá gbà fún mi láti gbà fún ẹ̀ fọdún mẹ́jọ yẹn dandan ni mo gbọ́dọ̀ ṣe at all cost ìyẹn ló ń gbèrú àwọn Akpabio padà wá ìyẹn ló ń gbé gbogbo àwọn Ajímọ̀bí padà wá fún wọn lábàásádọ̀ gbogbo wọn rádaràdá rédèrèdè. ta ló já Ajímọ̀bí. a ní Tinubu ti sọ gbogbo Nàìjíríà calamity ní Tinubu bàbá ńlá disaster. ẹ wo Ogun State ìjà Ọbásanjọ́ àti Tinubu sì ni ìyà tó Ogun State sì ń jẹ dọ́là ṣìnìyà tó gùn sí ẹ ṣì ń jẹ dọ́là di ọ̀la ẹ̀ tílẹ̀ máa fi mọ́ lọ́la ẹ̀. It's not that we don't know how the game is being played but àánú àwọn ọmọ wa ló ń ṣe mí pé ìwọ lọ́hùn for how long are we going to continue in this circular motion? Àti Yẹlé tó bá yẹ pé Yẹlé gbọ́ tèmi ńgbà tèmi ń pariwo fún Yẹlé pé lọ gbé senatorial ní ìlú ẹ kó lọ bẹ̀
whether they listen to you gbogbo àwọn comrades kékèké tó yẹ tí gbogbo yín pariwo change àlùtà àṣẹta Victoria rẹkẹtà tó bá jẹ́ gbogbo yín lẹ lọ gbé Victoria nílùú yín ẹ máa lọ house ẹ lọ senate kẹ lọ máa fà ń bẹ̀. ẹ bá sọ̀rọ̀ Yẹlé tí Yẹlé ó lè live comfortable for the next how many years ọmọ Nàìjíríà nìyà máa jẹ tálíkà nìyà máa jẹ. Yes sir, àní ẹgbọ́ Yorùbá mi sir, ẹgbọ́ Yorùbá mi ṣẹ́rí when you know the politics at which you are playing and the actors you are playing with you will go back and re-strategize. ṣẹ́rí ní ìsìn Káníyẹlé ṣẹ̀ṣẹ̀ ń pariwo fẹ́mi pé òun fẹ́ gbé presidency ní ìsìn Ọlọ́run nínú mi màá kówó mi gan síta fún nítorí pé ẹ ti máa àyín tẹ́ jẹ́ young lads tẹ́ jẹ́ the revolutionarist yẹn ẹ ti máa kọ́kọ́ lọ sí house náà gbogbo ayé á rí i pé bó ṣe ń fà á lẹ́yìn náà ń gbé gbóná fún wọn bẹ́ẹ̀ then tó bá jáde wo I told him personally mo ní bàbá ẹ kọ́kọ́ gbé Senatorial ẹ máa lọ bẹ̀ ẹ gbé kọ́ọ́dún nǹkan báyìí kẹ́ ẹ máa expose wọn kẹ́ ẹ máa ṣíjì wọn chamber síta àmọ́ ń gbà yẹn ṣùgbọ́n ṣẹ́rí to some people wọ́n kàn máa ń fi pé kinní kan I have to be at the top you know those you are playing with if not that Yẹlé has the backing of American government ṣẹ́rí bí wọ́n ti wá wà láti Yẹlé lẹ́sẹ̀ jù báyìí lọ it's something we know. mi ò mọ Yẹlé bọ́ọ̀ fi Yẹlé dọ̀tún la